ìwọ ló jèrè ọmọ rẹ ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ rẹ ṣe lórí ọmọ. Mọ́mísí Àyìndé o ẹwà ara rẹ ò ní dòbu ọmọ aráyé ò ní takò sáàlá tiẹ̀ yóò mọ̀ dùn fún ọ ní kò ní kan. Ó kéré lọ́wọ́ yìí ó kéré Òkòdélé Àbẹ̀bí Elédùn ò ní jẹ́ gba lẹ́tà ọ̀fọ̀ nítorí tiẹ̀ ìwọ náà ò ní gba lẹ́tà àbànújẹ́ nítorí wa láyọ̀ ló lọ láyọ̀ ló dé láṣẹ Èdùmàrè. Máa rọra mọ́ mi ó jàre ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ìlú ìbíkúlẹ̀ àṣeyẹ wù bí Olódùmarè ń bẹ́yìn lọ́ máa jàgbéjà kára ń fi kára ń fọ́rin mu. Àbẹ̀bí o wọ́n ní ká bá tóbi ilé mọ́mọ́jà ń jọ sí àfìgbà tẹ́kọ̀jálẹ̀ tí wọ́n ní rárá o tí wọ́n sì já gbogbo aládùúgbò lógun. Àwọn èèyàn mi wá ní bí wọ́n pẹ́ nítorí kíni wọ́n ní nítorí pé àwọn la gbọ́ sọ́sà Ògúnmọ́sà àwọn la